Gẹ́gẹ́ bí àṣà olórin kan tó ní àpọ́nlé tara gogo ní o, àbùkù tara gogo ní. Agogo tó lu 12 ó ń padà bọ̀ wá lu ẹyọ kan lọ́jọ́ kan. Agogo 12 nínú àkòrí yìí ó ní òní tá a wà yìí, aago kan ó ní ọ̀la. Ipò wo làwa wà gẹ́gẹ́ bí olóṣèlú? Ipò wo ni àwọn aráàlú ni wọ́n dìbò yàn wá sí? Ṣá ń ṣe dáadáa? Ẹ jẹ́ á ṣe dáadáa lénìí o, torí pé bàbá sí ń bẹ̀ mọ́ kí wọ́n lè bá a sọ dáadáa nípa tiwa. Ohun yìí mo fi kí káàbọ̀ sórí ètò yín, ètò wa Lagbo Oselu lórí tẹlifíṣàn Orisun la wà, channel 168 on Star Times, ibẹ̀ lálẹ́ téńté sí tá a ti ń kàn sí Lagbo Oselu. Òun lè tò tá a dìdí pé a mọ ẹlẹ́bí àti ẹlẹ́kẹ̀ tó jẹ́ pé ibẹ̀ láti máa ń gbé yẹ̀wò bó ṣe ń lọ Lagbo Oselu. Orí ètò yìí láti máa ń láǹfààní àti jẹ́ ká mọ̀ ta ló lóṣèlú gan ní tòótọ́, ta ló jẹ̀lú. Abala kan bẹ tá a pè ní kóòtù mẹ̀kúnnù, tẹ́yin aráàlú tí máa ń láǹfààní láti sọ nǹkan tẹ́ ẹ fẹ́ kí ìjọba ó bá yín mójútó láwùjọ wa. Ẹ káàbọ̀ sórí ètò yìí lákọ̀tun. Ibrahim Ganiyu lórúkọ mi o, ara lọmọ pírẹsẹ̀ntà yín rèmi lọ́mọ alára tí ò gbàràdá lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ọmọọba tẹ́lúmẹrẹ ló ń kí yín o pé ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Lagbo Oselu. Wọ́n ní bí ìgbín bá fà ìkara wọn á tẹ̀lé bá ń káwọn ará lè káàbọ̀ sórí ètò yìí. Ìbàlọ́wọ́ Ọlọ́run máa mi Elédùmarè, ọba mi tó ní àná òun ló lónìí, ọba mi lọ́jọ́ gbogbo, àrí ìró àlá alálẹ̀dẹ̀ ọ̀run, ọba mi àdìgún sánmọ̀, aláṣẹ ìtayé àgbọ̀kọ̀jọ́ ògbó, ọba mi akẹ́mọ bí ojú, àpèkẹ́ àṣàkẹ́, ọba ńlá ayé àwí fún nìkáwé àfọ̀rọ̀ sọmọ létí àṣẹ bó ti fẹ́, ọba mi ajímọ̀jẹ̀bí ìṣe. Ìbà ládéládé, ìbà gbogbo lóyè lóyè nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni mo ní ìbà gbogbo ojú tó ń wò mí o, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà onúyúnú, ìbà àṣẹ́ẹ̀dí. Mo kí n káàbọ̀ sórí ètò yìí, ètò wa Lagbo Oselu, níbi tá a ti jọmọ ìyànnàná gbogbo kí ló ń ṣẹlẹ̀ lágbàlá àwọn olóṣèlú wa. Pàápàá jùlọ a máa ń fewé ọmọ mọ́ àwọn tí bá ń ṣe tó kù díẹ̀ káàtó létí, a sì máa ń ṣe kíni, a máa ń lu àwọn tí bá ń ṣe dáadáa lọ́gọ̀ ẹnu. Lójú náà tí mo kí orílẹ̀-èdè wa kó tẹ̀síwájú. Ẹ mọ́ gbàgbé pé mo máa ń sọ ní gbogbo wa pé gbogbo ẹni tí bá ń ṣèlú tí ń ṣe dáadáa kó tẹ̀síwájú, kó mọ̀ ṣe lọ. Gbogbo ọ̀jẹ̀lú ẹ̀yin náà múra sí o, torí pé ẹ̀san ògbóògùn, ẹ̀san ń bọ̀ wá ké. Adédire ọmọ Adéoye lórúkọ tèmi, yẹ̀rọ ọ̀kìnní mi ọlọ́fàmọ́jọ ọmọ abíṣújókọ. Ìjàkadì fákàfìkì báyìí lóru ọ̀fà, ìjàkà tọ́jà lọ́fà lé ọlá lọ́mí, oṣojú ńlá oṣojú koro nínú oko. Ìbáṣojú ọlọ́fà ìbálà àwọn ọ̀túnba apèdè ara yín náà ni. Lórí ètò lónìí the senator, èmi nu the senator ló ń bá wí o. the senator. Ẹ dákun senator, àwọn ará agbègbè yín wọ́n rán mi sí yín o, torí pé wọ́n ní aṣọ tó bá kángun ṣeégún òun là ń pè ń jẹ̀pẹ́. Wọ́n sì rí i pé èmi gangan gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ mo lè bọ́ sòótọ́ ọ̀rọ̀ ló jẹ́ kí wọ́n dìde ràn mí sí o. Wọ́n ní agbègbè ibi tí ẹ̀ ń sojú nílé ìgbìmọ̀ asòfin àgbà, wọ́n ní kò tiẹ̀ wá sí nǹkan kan tẹ́ tiẹ̀ wá mójútó. Wọ́n láwọn nǹkan táwọn ò tiẹ̀ wá tí ò tiẹ̀ kàn lẹ́ ń mójútó lágbègbè wọn. Só yẹ kó rí bẹ́ẹ̀ sẹ́nitọ̀? Kí ni ò tí kàn o? Wọ́n sọ pé bíi kí ẹ rí àwọn ọmọ kan o, àwọn kéèké kan tí wọ́n ń ṣeré o, bóyá ìyá rẹ̀ ó fẹ́ fún ní nǹkan kan o tí yóò ṣe, wọ́n ní ẹ̀bà ní pé ó dà pé ọmọ yìí ó ní ìdí kẹ̀kẹ́, ẹ bá lọ ra kẹ̀kẹ́ fún un. Bí kẹ́ rí i pé ẹnìkan ó fún yàn lóyún o, pé ẹ bá sọ pé dá o oyún rẹ yẹn. Kí là ń sojú agbègbè fún? Wọ́n ní nǹkan àwọn nǹkan tí ò tiẹ̀ rẹ̀ ní báńkì rẹ̀ ń ṣe. Mo tá à ń sojú agbègbè fún atọ́kùn, ó ní pé ká rí i dájú pé àwọn èèyàn inú wọn dùn, ara wọn yá. Ṣé wọ́n lẹ́yìn wá ń ṣe? Wọ́n là ń ṣe. Lẹ́yìn ẹnu lọ́lọ́ ìníjẹta kọ́ ni ẹ̀yìn Ràúfù tó wà nísàlẹ̀ ọjà, ẹnu ọ̀nà mi mo bá láàárọ̀ kan mọ́ lóde tó ń sọ̀rọ̀ ọmọ rẹ̀ tí ọmọ ìyá lọ́jà fún lóyún, ó sì wá gbowó ẹrù ọmọ. Ọmọ ìyá Ayétúndé náà ó ṣẹ̀ bímọ ni, ọmọ rẹ̀ ó gbọ́dọ̀ ra kẹ̀kẹ́ kọ́ mọ́ rìn, ara fún wọn. Ẹ rà fún wọn. Àmọ́ tètè tún wá sọ pàtàkì jùlọ, wọ́n ní àwọn constituency allowance wọ́n fún yín pé kẹ́ ẹ fi ṣe constituency project láti ibi tẹ́ ẹ ti ń sojú. Wọ́n ní pé kò sí kankan tẹ́ ẹ ṣe láti bí ọdún 4 tẹ́ ẹ ti wà ń bẹ̀. Gbogbo eléyìí tá à ń sọ kì í ṣe constituency la ṣe sí. Irọ́ o, wọ́n ní àwọn iṣẹ́ àkànṣe pàtó tó yẹ kẹ́ ẹ ṣe tí wọ́n ní kẹ́ ẹ ṣe. Àwọn àkànṣe wọ́n lè ṣe nǹkan kan. Lẹ́nu ọ̀sẹ̀ tó lọ sígbà tí mò ń bọ̀ sọ̀rọ̀ atọ́kùn, àwọn tí mo ti fún ní owó ń gbé kán fi tún nǹkan sínú ilé wọn, àwọn tó fẹ́ ra irinṣẹ́, àwọn tó fẹ́ kọ́ṣẹ́, àwọn tó fún lóyún, àwọn tí wọ́n ìṣe mẹ́wàá, wọ́n ìṣọgọ́rùn-ún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, àní wọ́n tún wá sọ wípé ilé ọtí wọ́n máa ń bá yín gbé. Mo tún ráwọn èèyàn lọ Mọ́kà ilé ọtí wọ́n níbẹ̀ lẹ́ ń rówó sí o. Constituency wà níwà. Ìyẹn túmọ̀ sí pé constituency yín ara constituency project náà ni pé ẹ máa bí ọtí sásásá. Àwọn aráàlú ò tiẹ̀ mọ̀ tí ń ṣẹlẹ̀. Kẹ́rí òfin là ń lọ ṣe. Bàbá jókòó lé ọtí, constituency wa náà lọ lé ọtí ń wà. Lórí ṣe pé bóyá wà níta constituency wa, àbá lọ ìpínlẹ̀ míì. Sẹ́nitọ̀ ẹ dákun sọ mọ̀ pé mi náà mo lè bọ́ oṣù tọ́ọ̀rọ̀.
ibi náà mo lè bọ́ sọ tọrọ sórí nǹkan táwọn aráàlú sọ àwọn aráàlú tó ń sojú tí wọ́n sọ pọ̀ o mo kàn ń sẹ́nu pò ó sọ fún wọn ní o wọ́n ní gbogbo àwọn ayaláyalẹ̀ mọ́ gbà káàkiri gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ wọ́n ní tí ò bá nígbà fún lẹ́sọ̀ pé lè kó nǹkan constituency yín bẹ́ẹ̀ ni. ó ṣe nígbà fún sẹ́nítọ̀ ní ibi tọ́lọ́ ń dùn á sí. ìyàwó lẹ wá fi máa gbà sẹ́nítọ̀. ìyá ayé kì í ṣe pé bóyá ìyàwó tó bá lóun ò fọkọ rẹ̀ mọ́ ó sì fẹ́ sẹ́nítọ̀ ibi tọ́lọ́ ń dùn á sí ipò ló débẹ̀ ẹ̀yin ká tọ́jú rẹ̀ ká tó ayé rẹ̀ ṣe kó tẹ̀síwájú ń pa ayé rẹ̀ ká wà fún ajẹ́ kí wọn ò parọ́ mọ́ yín. wọ́n yẹ parọ́ náà mọ́ sẹ́nitọ̀ bẹ́ẹ̀ yẹn parọ́ mọ́ sẹ́nitọ̀ ẹ̀wọ̀n ni ó kù sí. wọ́n tún wá sọ wọn kan wọ́n ní gbogbo àwọn tí ò tiẹ̀ nídìí hajj wọ́n ní gbogbo wọn pátá lẹ̀ ń lọ hajj wọ́n láti kristẹni o àti babaláwo wọ́n ní hajj so onílò mẹ́kà wọ́n lè ràn wọ́n lọ. afẹ́kọ́ gbàgbọ́ ni àmọ́ ràn yàn lọ Jerusalem náà o ṣùgbọ́n àwọn èèyàn tí ń lọ mọ́kà wọ́n pọ̀ wọ́n fẹ́ ràn lọ mọ́kà ni wọ́n ní àwọn fẹ́ lọ kàn lọ sí lọ́hùn sẹ́nitọ̀ wọ́n wá lẹ̀ ń lérí lẹ́ka pé dandan ẹ̀yin náà wọ́n tún gbọ́dọ̀ dìbò fún pẹ́ẹ́n tí ò bá dìbò fún yín tí ó bá dìbò fún yín ní ètò ìdìbò tí ń bọ̀ yìí wọ́n ní pé yóò rojú pípọ́n yín. aṣọ tí pin bá wọ̀ ó kú bàbá ńlá bàbá ẹni tí ó gbé wọ̀ àwọn ò tún dìbò fún. ṣé àwọn rúmọlẹ̀ ni ó dìbò fún yín ni. báwọn wín bá dì ká ti wọlé náà ni. kẹ ti wọlé a sì ti wọlé bá àti sẹ́nitọ̀ àti wọlé. ẹ ti wọlé. bẹ́ẹ̀ ni gbogbo bá ń ṣe láwọn àdúgbò wa kó wọ ọmọ ìyá Ìdíá nísàlẹ̀ ọjà níbi oṣù tó lọ ni ó ní ọlọ́pàá kan náà bá mú wọ́n sì lọ tì mọ́lé wọ́n lọ jíwó àwa yìí náà la lọ gbà á lẹ̀. sẹ́nitọ̀ irú ọmọ ìyá Ìdíá àti gbogbo ẹbí ìyá Ìdíá ni ó dìbò fún wa. ìtẹ́nìkẹ́tẹ̀ tó wá sọ wọ́n ní pé àwọn mọ́ sábà wò yín lórí tẹlifíṣàn wọ́n lè mọ́ ń sùn nílé ìgbìmọ̀ asòfin àgbà ni. orúnkún mi. wọ́n lo oorun wọ́n jọ́ tẹ́lẹ̀ tó wá sùn wọ́n ní pé ẹ mọ̀ píǹgì ni. irọ́ o bí yóò ṣe dáa náà àwọn ará constituency là ń bá sọ̀rọ̀ lẹ́ ń bá sọ̀rọ̀ nílé ìgbìmọ̀ asòfin sẹ́nitọ̀. bá a sùn tá a bá àwánú ẹ̀mí ni à ń bá àwọn constituency náà sọ̀rọ̀. ẹ dákun kí wàá ní nǹkan àwọn tẹ́ ẹ wá ń sojú fún gbàtẹ́ ìwà ń bẹ̀. à ń sọpọ́ọ̀tì náà ni. ire àwọn ará àgbègbè yìí gan wọ́n ti gbé lọ́ngbà tẹ́ ẹ sùn lé ìgbìmọ̀ asòfin. ní tá a bá ti sọpọ́ọ̀tì Nàìjíríà ò dáa. àìsọpọ́ọ̀tì àìtakùn hàn bàbá ti sọpọ́ọ̀tì wọn Nàìjíríà ò yí ò dáa tẹ́lẹ̀ oorun táwa ń sùn ibi táwa ti dé àwọn tá à ń bá sọ̀rọ̀ ó ju gbogbo ohun tẹ́yìn rí lọ ẹ̀yin ti wà ní ráìmù míì. bàbá ń píngì à ń sọ fún wọn náà ni pé ẹ tún lé ṣe o òun à ń bọ̀ nílé. sẹ́nitọ̀ wọ́n tún wá ń sọ àwọn kankan tó jẹ́ pé kò fẹ́ yé mi tó mo sì nígbàgbọ́ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí sẹ́nitọ̀ torí pé ara àwọn nǹkan tẹ́ ẹ sọ fún àwọn aráàlú kẹ́ ẹ tó dépò ara ẹ̀kọ́ lẹ̀ ń ṣe yìí o ohun tí wọ́n sọ ni wípé tó bá ti wá di ọwọ́ pé àwọn èèyàn báyìí bóyá wá nílò ìrànlọ́wọ́ yín o wọ́n ní àlòmí ò lè sọ pé òun ti kọ́ṣẹ́ o òun ò rí kankan ṣe o wọ́n ní irinṣẹ́ tẹ́ mọ̀ ra fún wọ́n ní tẹ́ sọ fún ni pé tó bá jóbìnrin ẹ̀ ràn lọ́wọ́ náà tó bá ti jọ́kùnrin kò sí ìrànlọ́wọ́ nǹkan tẹ́ bẹ́ẹ̀ sí fún. irọ́ náà pa ọmọ àbúrò mi Liadi ọmọ àbúrò mi ó wá ara irinṣẹ́ fún ọkùnrin ni ọmọ ẹgbẹ́ wa kan náà wà tó wà ní Ward 4 ọmọ ẹgbẹ́ wa ní ara irinṣẹ́ fún obìnrin ló kàn pọ̀ jù nítorí àwọn obìnrin wọn ríyàn ràn wọ́n lọ́wọ́ lágbègbè tá a wà yìí àwa ń gbìyànjú láti máa tún ayé wọn ṣe ni ọlọ́pàá lọ́wọ́ à ń tún ayé wọn ṣe. wọ́n tún wá fẹ̀sùn kankan yín sẹ́nitọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti àwọn sọ pé à ń lóyún fún yín o bẹ́ẹ̀ ni wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé àwọn lóyún fún yín sẹ́nitọ̀ o. kóró gbá lẹ́nu rẹ̀. irọ́ wọ́n sọ bẹ́ẹ̀ ní iṣẹ́ sọ̀rọ̀ mi wí o sẹ́nitọ̀ bẹ́ẹ̀ ni. gbogbo wọn fẹ́ tìràn mọ́ mi lọ́rùn ni owó iná náà ń fẹ́ jù agbára ti wà. bí wọn ò bá wá rí yín wò ní sọ bẹ́ẹ̀ wọn ò ṣe wá parọ́ mímí tí ń jẹ́ nǹkan kan pé mi mú fún ọ lóyún. sẹ́nitọ̀ ibi tí sẹ́nitọ̀ ti ń tọ̀ sára ń tẹ̀ ń ṣára òkú tẹ̀ ń ṣe náà nìyí. Ọlọ́run ràn án lọ́wọ́ bó ṣe ràn sí mi tó sì jẹun àwa náà wà bí àtúnṣe máa tẹ̀síwájú nípa gbogbo ntáǹsì abọ́ ọ̀rọ̀ pé ntáǹsì yìí dáa ni. ó burú jáì sẹ́nitọ̀ ó burú jáì nǹkan tó ń ṣe jí ń bọ̀ sọ tọrọ ó burú jáì. ó burú. wọ́n dìbò fún ọ pé kó o lọ sojú ìjọba ó ṣe dáadáa. à ń sojú aráàlú ni o. aráàlú bí wo lẹ sojú sojú aráàlú sà sojú aráàlú. gbogbo àwọn ọmọ tí wọ́n fún lóyún tí à ń ra ẹrù ọmọ fún kì í ṣe sojú aráàlú. gbogbo àwọn bí àpàlọ́tẹ̀ láǹyà kì í ṣe constituency wa ló wà ní. kí tún wà lẹ́fẹ̀ẹ́ kí tó wà rè o ẹ̀yin ọmọ aráyé kò sí bá ti lè tẹ́ ẹ lọ́rùn. wọ́n tún wá sọ pé mo rántí ní 1923 wọ́n á fi kankan kún wọ́n lẹ́wà mu ti tẹ́ wà jó kẹ́rí wọ́n lẹ́ mọ̀ fi báyìí wọ́n lẹ́ mọ̀ fi báyìí wọ́n ní kí èyí àwọn bá yín kó agbádá sẹ́nitọ̀.
ọ tí débẹ̀ ni bó bá débi tá ń wí ìwọ gan yóò yí ọ. mo ń wo náà ọ̀rẹ́ mi ikùn rí òtó báyìí kó tó di sẹ́nítọ̀ ó dépò sẹ́nítọ̀ tán ikùn ẹ wá tó. ẹ̀yà ara lé ọ̀rọ̀ ara lọ́mọ tí ó ti wá sú ẹ̀wọ́n tí ẹ sẹ́nítọ̀ ìgbà àwọn náà dé á lọ bẹ̀ á ṣe dáa ni ó tà ń gbìyànjú láti torí ìkìlọ̀ ni pé bó bá dìbò fún yín pé kẹ́ ẹ lọ ṣojú aráàlú ojú wọn ni ẹ ṣe o tá a bá sì ń sọ ẹja gbìyànjú ká ṣe àwọn tó tọ́ lágbègbè tá a bá wà pàápàá jùlọ àwọn tá a jára alé náà àwọn tá a jẹ́ pé àwa là ń dìbò fún wọn ẹ má jà lọmọ tò sẹ́nu ọ̀nà wọn. àbí ẹwà rẹ lómi tí sẹ́nitọ̀ bá ti dé báyìí ìṣòro ẹ ti tán. ẹlòmíì ó ti gba 5,000 2,000 tó kó tó dìbò ṣé ìṣe pé bóyá a ti jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ wa máa yé lẹ́yìn. ká sì máa tún fàsìkò yìí máa rọ àwọn tá a dìbò fún yálà sẹ́nitọ̀ ni ó ní ọ̀nàrẹ́bù ni ó ní àbó tí ẹ̀jẹ̀ gómìnà pínlẹ̀ ẹ ti ká gbìyànjú ká ṣe dáadáa torí pé ọ̀pọ̀lọpọ̀ tá a tiẹ̀ wá ń rí láyé òde òní ó kù díẹ̀ káàtó ẹran mi wọ́n wà bá wa níbi tá a bá pé bá a bá wọlé bẹ́ẹ̀ bá láǹfààní àti ìdìbò fún wọn bá wọlé á da títì wọkọ̀ yàrá yín ni báyìí níbi ẹ bá dé bẹ́ẹ̀ títì gan tó jẹ́ títì ìjọba gan wọn òwò kò sí tí wọ́n yà sí wọn gba àwọn ṣe stomach infrastructure là ń ṣe ẹ dákun bẹ́ẹ̀ bá sọ pé ẹ ń ṣe stomach infrastructure ẹ jẹ́ ká ṣe nǹkan táwọn aráàlú ó rí pé lóòótọ́ ẹ̀yin náà gbìyànjú nígbà tí bẹ́ẹ̀ ni ara lọmọ ẹja rí pé ẹ̀yin náà gbìyànjú nígbà tí ẹ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n lásìkò ní sáà tá a wà yìí a ó takọ́ṣọ́ láti lọ ṣe kíni ká lọ gbọ́ kóòtù mẹ̀kúnnù bóò ni ó ṣe ń ṣẹlẹ̀ ládùúgbò yín ilẹ̀ fẹ́ kí ìjọba ó ṣe kóòtù mẹ̀kúnnù ètò yètò wa Lagbo Oselu ó ń tẹ̀ síwájú ẹ̀kú kalẹ̀ lọ́dẹ̀. ẹ káàbọ̀ padà ètò yín ètò wa Lagbo Oselu náà ló wà lórí atẹ́gùn tẹlifíṣàn Orísun ibẹ̀ náà la wà tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ẹ ti gbọ́ nǹkan táwọn aráàlú ní sọ ní abala tá a pè ní kóòtù mẹ̀kúnnù nǹkan tí àwọn aráàlú fẹ́ kí ìjọba ó ṣe nǹkan tí wọ́n sọ pé ó kù torí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọba gan ni ò mọ nǹkan tó kù lọ́rọ̀ àwọn aráàlú kọ́lọ́hún ó ṣàánú ẹ̀yin sẹ́nitọ̀ fèkì báyìí. ohun tó sì ẹ̀ ṣe kókó ni pé láwọn ìgbà kan láwọn orílẹ̀-èdè tó ti dàgbà sókè a máa ń ní àwọn public complaint commission a máa ń ní àwọn suggestion box tíjọba gan máa ń ní. pé tẹ bá ní ìmọ̀ràn fún mi o bí tẹ bá rò pé kù sí ẹ fi èrò yín sọwọ́ bẹ́ẹ̀ ni. gbogbo wọn nǹkan wáyé báyìí náà ló yẹ kó wà láwọn ìlú tó bá jẹ́ pé wọ́n fẹ́ kí ìlú náà kó dàgbà sókè iye tó yá kan wà ń bẹ̀ àṣà àṣejọba ibi tẹ́yìn rò pé ó kù sí yẹn ibẹ̀ kọ́ ló kù sí lọ́dọ̀ aráàlú àwọn aráàlú yìí náà sì dìbò yàn yín pé ẹ lè ṣe ibi tó kù sí fún àwọn kan lè ṣàtúnṣe síbẹ̀. ìyẹn túmọ̀ sí wípé káyé ṣèjọba àlú gẹ́gẹ́ bí páà ń ṣèjọba ló ara wa nígbà tẹ́nìkan tiẹ̀ sọ ní democracy ó là pé ní ìjọba tiwantiwa ó ní ó ti kún ìjọba tiwantiwa ó ní ó ti di ìjọba tiwantiwa pé àwọn kan ni wọ́n ń ṣèjọba. àwọn kan ni tá a bá wò ó láti gbà lẹ́yìn wá àwọn tó wà ńbẹ̀ náà aṣá ń recycle gbogbo ẹ̀ náà ní kọ́lọ́ kó ràn wá lọ́wọ́ ṣùgbọ́n tó ṣe kókó tó ṣe pàtàkì ni pé kí tolórí tẹlẹ́mù náà jí gìrì ká bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ lójú náà àti rí pé àwa gángan á dá sí i torí àìsí níbẹ̀ láì bá wọn dá sí i a sì yẹn dirty game ní kó mọ̀ jẹ́ pé àwọn dirty people náà ló máa máa rú wa Ọlọ́run ó ṣàánú torí pé ẹni tí ó bá sọ pé òun ò fẹ́ dépò òun ò fẹ́ rú gẹ́gẹ́ bí ó sọ wọ́n ní àwọn tí ò gbọ́n tó ni ó padà síjọba lé lórí. bẹ́ẹ̀ ni Abraham Lincoln ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni he who refuses to govern people will be definitely governed by the fools by mediocre àwọn tí ò tiẹ̀ lọ́pọlọ tó ọ wọ́n ẹ jẹ́ ká gbìyànjú torí pé ọ̀pọ̀lọpọ̀ wa inferiority complex ń bá wa jà ṣé mo sì lè dépò ìṣá tí n bá débẹ̀ ṣé mo sì lè ṣe gómìnà kọ́lọ́hún ó ṣàánú. ara lọ́mọ pírẹsẹ̀ntà lábala tá a wáyé ẹ̀yìn ara lé mo mọ̀ pé ẹ̀ ń fi ọkàn bá wa lọ lẹ́sẹẹsẹ pàápàá jùlọ lábala yìí nípa àwọn aṣẹ́wó olóṣèlú àwọn olóṣèlú nàbì agbèrè òṣèlú ní kan ta kọ́sọ́ láti inú ẹgbẹ́ kan bọ́ sí kejì tó wá tún dọ̀la a ó tún ti rí wọn wọ́n tún ti fò bọ́ sí kẹta ibi tí ọ̀pọ̀lọ́ rí bi tó tutù ó bá sí ni ó bá ti di pé bẹ́ẹ̀ ń bá ń gbẹ díẹ̀ báyìí ó ṣe kí ni wọ́n ó bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ ara lọ́mọ rí pé ọ̀rọ̀ yìí ṣe ó kù díẹ̀ káàtó torí pé láwọn orílẹ̀-èdè tó ti dàgbàsókè lágbàáyé a ò mọ rí gbogbo orú àwọn nǹkan báyìí tó jẹ́ pé bí ibi ò bá ti gbè mí bí la ò bá ti ṣe é gbé a sì máa gbé lálàá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe pàápàá jùlọ tó bá ti jẹ́ pé ìjọba yẹn ò sí ní ìgbọ́nu agbára tó jẹ́ pé ibẹ̀ lówó ti ń wọlé yóò di pé wọ́n ta kọ́sọ́ bọ́ sínú ìjọba tó wà gbọ́nu agbára kówó lè máa wọlé ṣé torí àpò wọn lápèlé ni àbí torí aráàlú. bí a bá ní ká wò ó bó ṣe ń ṣẹlẹ̀ láwùjọ wa pàápàá jùlọ nípa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wọ́n jẹ́ alágbèrè òṣèlú wọ́n máa ta kọ́sọ́ kúrò nínú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ míì
oyo nǹkan àwọn Yorùbá máa sọ pé àìlà ọ̀rọ̀ tó wọ́n ní àìlà aṣọ lọ́rùn pàká ó tó àpérò ọmọ ìrìnwó ọ̀rọ̀ yìí ó yẹ ká wò ó gbà fún ìrònúpìwàdà torí pé a ó rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olóṣèlú nínú ẹgbẹ́ kan wọ́n ti takọ́sọ́ sínú ẹgbẹ́ tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pàwọn ní èrò tèmi ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ bá ti rí tí wọ́n ń káàkiri tẹ́ pé afẹ́ṣèlú ibi tí ẹ máa ń sọ pé bá máa ń sọ̀rọ̀ pa politician olóṣèlú ni olóṣèlú ṣé dandan là fi ń ṣèlú ni tó bá sọ pé dandan àfi ó ń bẹ̀ sí dandan ni ṣé dandan ni kó wà ní ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ ni àbí ọ̀pọ̀lọpọ̀ wọn torí àpò wọn ni o ẹlòmíín tí mo tún wá rí pé ẹlòmíín ń bẹ tó yẹ pé ọwọ́ rẹ̀ ò mọ́ nínú ẹgbẹ́ tó ti kúrò tẹ́lẹ̀ ó wá ti wá rí pé ìjọba tó mọ̀ ń bẹ lóde ó mọ̀ ṣeé ṣe kó mọ̀ wádìí mi wọ́n ti wá rò wípé tí wọ́n bá ti wá sá ó ti wà lábẹ́ sí abẹ́ àsíá wọn pé òfin àṣẹmọ́lù immunity ó ti wà fún tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. èyí tí èmi rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń sá káàkiri nìyẹn tá a bá ní ká wò ká fi ẹgbẹ́ tó ń darí ìṣèjì tó ń sì ṣèjọba lọ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí yẹn APC tí wọ́n gbé àkóso lọ́wọ́ change ní àkóso tó jẹ́ ìjánu ẹgbẹ́ wọn ẹ jẹ́ ká wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ẹgbẹ́ náà lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ ló jẹ́ àwọn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ alátakò tẹ́lẹ̀ tí wọ́n bọ́ sínú ẹgbẹ́ náà kódà mo fẹ́ lè sọ pé 50% àwọn tó jẹ́ members APC báyìí ló jẹ́ pé inú PDP inú ẹgbẹ́ mi ni wọ́n ti kúrò so yẹ kó rí bẹ́ẹ̀ bàbá sọ pé change ẹgbẹ́ lè dá dúró gẹ́gẹ́ bí pé àwọn fẹ́ yí padà ẹ jẹ́ ká ṣé àwọn agẹgẹ fúnra wa sáà yí padà ẹni tó ti ń jalè tẹ́lẹ̀ kó tó bọ́nú ẹgbẹ́ APC yóò padà máa jalè náà ni o ìwà yìí sì foni wàhálẹ̀. mo fẹ́ ká wò báyìí èmi rò pé kò sí aburú ń bẹ̀ nínú kéèyàn sọ pé òun kúrò nínú ẹgbẹ́ kan bọ́ sí ẹgbẹ́ kejì ṣùgbọ́n tó bá ti wá ń di gbọmọgbọmọ tó jẹ́ pé àwa ń fò síbí fò sọ́hún láàrin ọdún mẹ́wàá àti ti ẹgbẹ́ òṣèlú bíi márùn-ún tàbí àti kírọ́ọ̀sì láàrin ẹgbẹ́ òṣèlú ọdún mẹ́wàá ti ẹ̀ kéré mo ti ẹ̀ rí ẹnìkan gbogbo ìgbà tí ètò ìdìbò bá ti ń kọ tó bá ti ń súnmọ́ báyìí ni ó mọ̀ kú nínú ẹgbẹ́ òṣèlú tó wà yóò mọ̀ kú yóò mọ̀ takọ́sọ́ tó bá ti rí pé ilẹ̀ fẹ́ dẹrùn bí jẹ́ á lọ ibi tó bẹ láti rí jẹ á lọ sínú nǹkan báyìí sódà tá a bá máa jẹ́ opposition party ká jẹ́ opposition party tó ní kìmí gbogbo wo lè wà ní àlè sùn ká kọrí síbi kan náà àmọ́ tá a bá máa jẹ́ opposition party tó yẹ pé àwọn aráàlú rò pé opposition party ó ní kìmí dáadáa ó sì nípa torí pé bí àwọn ẹgbẹ́ tí ń ṣèjọba gan bí mo bá rí pé a bá ní pé opposition party wà kò ní sẹ́ni tí ó mọ̀ lé wọn léré láti ṣiṣẹ́ fún ìlú. kí lérò tèmi èmi rò pé àwọn ọ̀nà kan wà sí kejì tó yẹ pé ó lè dín àwọn nǹkan wọ̀nyí kù pàápàá jùlọ ní orílẹ̀-èdè yìí torí pé ìdí tó fi ń takọ́sọ́ kiri náà ni pé wọ́n ń wábi tí ilẹ̀ ti gbé dẹrùn. ó ti gbé dẹrùn. ṣùgbọ́n bó bá ti pé ìjọba wọn ò jẹ́ kí àwọn ọkọ̀ òṣèlú yìí kó jẹ́ pé ẹ̀yìn tó wà attractive bí àṣẹ ilé ìbò ti ń fààyàn mọ́ra nígbà ó jẹ́ pé bọ́ba ti débẹ̀ bí ọ̀rọ̀ bàbá kan ní kọ́lọ́hún kó fọ̀run kẹ Síkírù Àyìndé Barrister ó ní tó bá jẹ́ pé tó bá ṣe ìjọba Nàìjíríà fọjọ́ mẹ́ta ó ní láìsí tàbí á ti di mílíọ̀nìà àbí kó di mọ́tì-mílíọ̀nìà ó ní yóò ti kọ́lé kan sí Àbújá ìkan ní Ìkòyí peninsula á ti rà kan sí Amẹ́ríkà á tún kówó re Switzerland ó ní ìlú náà sì ti bí èèyàn le jù tí àwọn ọ́fíìsì yìí táwọn pò yìí tó bá jẹ́ pé kò mú owó tó pọ̀ dání nígbà jẹ́ pé nígbà táyé wọ́n ṣe statistics láwọn ọgbà kan sẹ́yìn wọ́n lówó tí Nigerian senator gbogbo owó tó ń gbà wọ́n ló jowó tí sálárì táàrẹ Amẹ́ríkà orílẹ̀-èdè Amẹ́ríkà ń gbà. tó ń gbà ẹ dákun. ẹ jọ̀ọ́ kí bó wá ni òṣè wá nídìí bó pa bó bá òbú lẹ́sẹ̀ èmi díẹ̀ sísọ nǹkan kan lórílẹ̀-èdè yìí pé bá a bá ń tanra wa pọ́n kan ni wọ́n ń ṣèlú àwọn kan ní lọ ń sojú wa irọ́ lásán gbáà ni. ẹ dákun ẹni tí ó wà nílé ìgbìmọ̀ asòfin àgbà lọ́wọ́lọ́wọ́ tó ń gbowó oṣù tó yẹ pé ó kọjá owó oṣù ààrẹ ibòmí àwọn ẹ̀ látún mọ́ ra aṣọ sí lọ́rùn wardrobe allowance yẹn bẹ́ẹ̀ furniture allowance ó ń bẹ́ẹ̀ àtòríṣiríṣi àwọn allowance ó ń bẹ́ẹ̀ extra code. àwa sọ wípé ó ń sìn wá ẹ dákun ṣé àwọn ní ń sìn wá ni àbáwá là ń sìn wọ́n ìbéèrè mi nìyẹn. ẹyin bó ṣe sọ̀hún lèmi náà tó fi wò báyìí o torí èyí tó ń gbà lọ́wọ́lọ́wọ́ tèmi ni wọ́n sì ń sọ èèyàn tá a yàn ó wà nílé ìgbìmọ̀ asòfin ó ń gba owó gẹ́gẹ́ bí asòfin bóyá sẹ́nétọ̀ àbí rẹ́ẹ̀pù lórílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe wà ń bẹ̀ wọn ó jẹ́ ex-governor ẹni tó ti kú ó ti ṣe gómìnà ìpínlẹ̀ kan yóò mọ̀ gbowó oṣù gẹ́gẹ́ bí ẹni tó ti fẹ̀yìntì. a tún máa gbowó lé ìgbìmọ̀ asòfin. bóyá ó ti ṣe military governor rí ó jẹ́ general retired general yóò mọ̀ gbowó oṣù bí ẹni tó ti retire lẹ́nu iṣẹ́ ológun bóyá ó ti ṣiṣẹ́ nílé iṣẹ́ ìjọba kan rí yóò mọ̀ gbowó oṣù
mo ti rántí nígbà kan ààrẹ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí aya rẹ̀ wọ́n tún fún wọn ní appointment gẹ́gẹ́ bí permanent secretary ní ministry ní Bayelsa state ẹ wo iye ọ̀nà tó wó ti ń gbà wọlé bó wà ní òṣèlú ní bó bá o pa bó bá o bù lẹ́sẹ̀ lẹ̀ ń tó ṣe kókó tó ṣe pàtàkì ni pé kí ìjọba lẹ́lẹ́kàǹkà mú mọ̀ pé àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn náà lè ṣòfin yìí ó jẹ́ pé àfi ká ṣàdúrà sọ́lọ́run ọba mi ọ bàbá lókè torí pé òun nìkan ló lè fọwọ́ tọ́ kó wà ní ọkàn tó fi jẹ́ pé a ó ṣe kó dáa torí pé àwọn tá à ń sọ yìí náà ó ṣòfin sí pé ó dáa o bí èèyàn bá ti ṣe gómìnà rí tó wà ní sẹ́nétọ̀ o ó gbọ́dọ̀ fọ́fìtì kan kó fi kan lẹ̀. ó fi kan lẹ̀ kí ìjọba orílẹ̀-èdè yìí kó sì wá àtúnṣe sí ìwé ètò òfin orílẹ̀-èdè yìí constitution wa tá à ń lò ní orílẹ̀-èdè yìí àkóbá ló ń jẹ́ o fún àwọn mẹ̀kúnnù àkóbá ni o fún wọn kí wọ́n ṣe àtúnṣe tí ìwé òfin orílẹ̀-èdè yìí tí ń dáàbò bò tó jó bitibiti owó tí ó sì ní kán dájọ́ ẹ̀wọ̀n gbére fún ẹni tó jí búrẹ́dì ẹ dákun ká wá àtúnṣe sí ìwé òfin wa torí pé ẹ jẹ́ ká wò ó torí pé ká má yẹsẹ̀ kúrò níbi ìtàn àbábọ̀ nípa pé bí àwọn olóṣèlú kan ṣe ń takọ́sọ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà tí wọ́n bá ti rí pé ọ̀nà òfẹ́ gbàbẹ̀ wọ́n ó kó àyà wọn wọ́n ó di gbàdàgbà wọn wọ́n bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú tó bá wà ń ta irú ìwà yìí kò dáa o a sì lè pè ní ìwà ọmọlúàbí èmi ò sì rò pé irú ẹni gan-an ó tọ́ nípò nítorí tí àwọn máa ń dùn mí lọ́pọ̀ ọ̀gbà ni pé àwọn tí wọ́n ti ẹ̀ wá bọ́ tí wọ́n bá yẹ pé 10 minutes ibi àṣà àwọn ilé ìbò ní bá kó sínú ẹgbẹ́ irú wọn gan ni wọ́n máa ń sábà rọwọ́ mú lọ́pọ̀ ọ̀gbà àwọn tí wọ́n ti wá jì ẹgbẹ́ gan strategy ńlá ni láàrin àwọn olóṣèlú pàápàá jùlọ tá a bá wò ó wọn ó ti kó àwọn ẹgbẹ́ tí wọ́n jọ níbì kan so nígbà tí wọ́n bá fi darapọ̀ mọ́ yín wọ́n fẹ́ fi kún iye èèyàn tẹ́yìn náà ò ní lọ́dọ̀ yín ni àwọn tó máa ń kó bọ̀ yẹn gbogbo wọn pátá ni wọ́n ó ṣe kí ni wọ́n ó fọwọ́ tì lẹ́yìn gbígbà ẹ̀kẹ́ sí fọwọ́ tì lẹ́yìn tẹ́ ẹ̀ bá ti wá lè fún ní ti ń fẹ́ gbogbo àwọn tí ń kó bọ̀ náà ni wọ́n kó padà mo sì rántí ọ̀rọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bàbá kọ́lọ̀ fọ́ọ̀rọ̀ nǹkẹ́ bàbá ní politics is a game of number eléyìí ni mo fi ń sọ fún wa pé nínú ètò yìí ètò Lagbo Oselu lásìkò tá a wà ní sáà yìí a ó tún dánu dúró díẹ̀ náà torí pé tá a bá tún padà dé ètò yìí ètò wa Lagbo Oselu yóò mọ tẹ̀síwájú ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀. ẹ káàbọ̀ padà ètò yín ètò wa Lagbo Oselu ibẹ̀ náà la wà tá a ti ń kàn sí yín ká máa fàsìkò yìí máa pe àwọn tó bá dàbẹ́ ni pé a bá ń díje fún ipò kan ní àyíká àti àyídà táwa wà àǹfààní rèé fún wa ẹ̀yin náà máa bọ̀ àsí orí ètò Lagbo Oselu tó wáyé pé lóòótọ́ lẹ bá ní nǹkan ṣe fún àwọn aráàlú nǹkan tẹ́ ẹ níyẹn tẹ́ ẹ fẹ́ ṣe fún wọn ẹ máa bọ̀ ẹ jẹ́ káwọn aráàlú ó mọ̀ dé tó fi jẹ́ pé ẹ̀yin gangan òun lẹ tọ́ sípò yẹn pè wá lẹ́yìn ètò aláǹfààní àti gbé ẹ bá sọ pé gbogbo local government tó wà ní ìpínlẹ̀ yín gbogbo agbègbè tó wà ní local government yín lẹ́yìn bá fẹ́ máa tọ́ káàkiri olójú ibi tẹ́ ẹ lè dé torí pé kò jẹ́ ara ní ìfàbọ̀ sí àmọ́ ẹ máa bọ̀ sí orí tẹlifíṣàn Orísun lórí ètò Lagbo Oselu kẹ́ ẹ tó délé iṣẹ́ tẹ́ ẹ jẹ́ wa ọ̀nà tí ó ti rìn o ọ̀nà ti jìn mo nígbà pé nígbẹ̀yìngbẹ̀yìn yìí náà ẹ máa give testimony lórí eléyìí tá à ń bá lọ lórí àgbèrè òṣèlú lórí bí àwọn títakọ́sọ́ àwọn olóṣèlú kan wá kúrò nínú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì ní orílẹ̀-èdè olómìnira so yẹ kó mọ̀ rí bẹ́ẹ̀ àti pé ipa wo ni ó rí lórí ìṣèjọba tó wà lọ́wọ́lọ́wọ́ ipa wo ló máa ní lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní tí ò da kò lórúkọ méjì kò da náà ní jẹ́ ohun tó tá a sọ fún àwọn aráàlú ni pé kóńkálùkù wa náà ká máa watch out pàápàá jùlọ bí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ká má jẹ́ ẹni tó jẹ́ pé owó wọn là ń wò àbí bóyá gbogbo wọn ṣe popular sí là ń wò ẹ jẹ́ àwọn tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà iye pé bóyá Donald Trump bóyá bàbá yẹn iye pé bóyá ó ti ṣe bí ipò òṣèlú kan mú àbí kejì ṣùgbọ́n torí pé àwọn ará Amẹ́ríkà wọ́n wò pé ibi tá a fẹ́ gbà lọ rèé wọ́n wò pé ó ti ṣe òṣèlú sẹ́yà bí nǹkan kan gbogbo àwọn nǹkan báyìí ló lè jẹ́ kí orílẹ̀-èdè kó tẹ̀síwájú. Pàápàá jùlọ tá a bá lè wò pé ó dáa káwọn independent candidates. Yes torí pé mo sì rántí pé ní orílẹ̀-èdè lẹ́yìn ayé ìṣèjọba tó kọjá wọ́n fẹ́ gbèrú gbèsè yẹn nílé ìgbìmọ̀ asòfin ẹ̀gbẹ́ àwọn àmọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ tẹ́tù fi pamọ́lẹ̀ pé independent candidacy a máa wà ẹni tí ò rògbòkúlẹ̀ nìkan kò sí ní ẹgbẹ́ kankan kò sí pé mo ń ṣe nǹkan ní agboolé mi màá kẹ́ dìde pé mo fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè bẹ́ẹ̀ bá wò pé o lè ṣe ẹ dìbò fún mi bẹ́ẹ̀ bá sì wò pé kò tí ì tásìkò ẹ ní pé kò ní pé tí màá tí ì sínú ẹgbẹ́ kan o pé kò ní tí yẹn gan bá wà yóò jẹ́ kí àwọn olóṣèlú agun mọ̀ ṣe dáadáa torí pé ọdún àwọn èèyàn tẹ̀sí là nísìn àwọn èèyàn ò dìbò fún ẹgbẹ́ mọ́ o personality wọ́n dìbò fún o pé
bó gangan ni wọ́n gan ṣe dáa sí ṣé o lè ṣé o lè sojú wọn tòótọ́ ṣé o lè mú ẹ̀tọ́ wọn wá fún wọn ní àwọn èèyàn wò ní ìsìn o wá òkè torí pẹ́pẹ́ ẹgbẹ́ yín ló wà ń ta tó wá òkè kò kú sí tọ́lá àwọn kan báyìí àṣà tí wọ́n ń dáná àwọn olóṣèlú nìyẹn báyìí jájà dé bẹ́ẹ̀ bá a ṣe nǹkan kan fáwọn aráàlú ẹgbẹ́ wa ló wà lókè àmọ́ wọlé ni ojú àwọn èèyàn ti là ìwọ tó bá rò pé ojú olóṣèlú ó wà ń pò kan ìyẹn ló wá ní lọ́kàn pé torí pakú ti wà lókè àwọn ẹgbẹ́ wa ló ń bẹ́ńbẹ́ a máa ṣe bí ó ṣe dáa fáwọn aráàlú àní ṣe nǹkan táwọn aráàlú fẹ́ a tún padà á bọ̀ wá bá wọn ní ilé làpótí jókòó dèdí bẹ́ẹ̀ ni ilé làpótí jókòó dèdí ṣùgbọ́n èmi ò rọ àwa tá a járàlú gangan pé káwa gangan fúnra wa ká sẹ́ẹ̀tì tí eléyìnbó ń pè ní standard fún àwọn olóṣèlú yìí káwo gan pé àwọn wo la fẹ́ dìbò fún ká má wò pé bóyá torí pé ó ń fún wa lówó tàbí stomach infrastructure kan náà ń kó wa tàbí bóyá ńgbà tí ètò òdìbò dé wọ́n ń pínwó káàkiri agboolé tá gangan làwa mọ̀ pé ó lè ṣe pàápàá jùlọ ká mọ̀ mọ̀ wo popularity àìmọye àwọn tó pọ̀ wọ́n mọ̀ olóko pọ̀ ilé ẹ̀kọ́ ló yẹ kó mọ̀ wọlé olóko. tá a bá ti ń wo gbòòrò àwọn nǹkan báyìí kò ní jẹ́ kí ìtẹ̀síwájú kò ní jẹ́ kó dé bá orílẹ̀-èdè nígbàgbé láwọn ọdún kan sẹ́yìn precisely 1993 nígbà tí bàbá wa MKO Abiola tán gbàpò tí ìdìbò àti Alhaji Baba Gana Kingibe tó jẹ́ ìkíní wọn gbà yẹn kò sí pé bóyá lóòótọ́ wọn lè jẹ́ èèyàn mímọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ wọ́n torí ẹlẹ́yinjú àánú tó jẹ́ kì í ṣe pé bóyá wọ́n ti dipò kan mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nídìí òṣèlú tàbí nǹkan kan bẹ́ẹ̀ ni tá a bá wo àwọn ibì kọ̀ọ̀kan báyẹn náà báwọn èèyàn ṣe máa ń ṣe nìyẹn àwa níwò pé ẹni yìí bùjẹ́bùjánu ní bó bá ti bùjẹ́ ó ti bù dànù ní tó yẹ kó bùjẹ́ rárá kì í ṣe pé bóyá kí ni tó bá tọ́ sí kó mú ìtó bá tọ́ sáàlú kó ṣe fún aráàlú ìyẹn gangan ni kókó tó jẹ́ pé ó lè mú kí orílẹ̀-èdè kó tẹ̀síwájú ṣùgbọ́n tá a bá ń wò pé ẹni yóò popular tàbí ẹbí mi ni tàbí torí pé tí mo tó ṣàkíyèsí rèé o wọ́n ti divide wa ẹni pé wọ́n ti pín wa ní along political line mo rí pé ó fẹ́ jẹ́ pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti di olóṣèlú kò sínú létí ẹ̀rí tó jẹ́ pé gbogbo wọn wáta èmi o. politician ni gbogbo wa olóṣèlú gbogbo wa. tó bá ṣe wá ṣe lè wulẹ̀ orí tí ẹgbẹ́ rẹ̀ bá ń ṣàìdá yóò takú náà ni pé ẹgbẹ́ wa náà ló dáa jù ẹgbẹ́ yín náà ṣe báyìí nígbà tó wà bẹ́ẹ̀ tó bá ti rí pé à ń tẹ̀lé ẹgbẹ́ dogmatically láti ń wà two partisan kò ní jẹ́ ká lè ṣòótọ́ kò ní jẹ́ ká lè ṣe tó tọ́ àti tó yẹ yóò mọ̀ díẹ̀ mú ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè. àti pé káwa tó wá ní káwa wò ó àwọn ẹgbẹ́ òṣèlú kan tiẹ̀ wá ń bẹ tó jẹ́ pé bí ẹ bá rí i pé ẹgbẹ́ tó ń bẹ lóde lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń ṣe dáadáa tòótọ́ ká pé ó ń ṣe dáadáa fún àwọn aráàlú àmọ́ torí pé wọn ò nífẹ̀ẹ́ sí ẹni tó wà níbẹ̀ wọn ò tako ni o wọn ò tako ni o kọ́lọ́run ó ṣàánú wá pé ẹni báyìí ó ti nǹkan báyìí ẹ̀yin ọjà wa wuyewuye ti ń lọ káàkiri àwọn kan pé ààrẹ orílẹ̀-èdè o nǹkan kan ó sì gbá o nǹkan kan ló ṣe o ó travel ni o kò tí ì dé ni o àbí nǹkan kan oríṣiríṣi táwọn èèyàn ń gbé káàkiri ẹ jẹ́ ká wò ó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní tòótọ́ pé ààrẹ ò sí ní agbègbè tá a wà yìí. ńgbà táàrẹ ó sì fi lọ wọ́n sọ pé wọ́n ń lọ fún ìsinmi. fún ìsinmi ráńpẹ́. bẹ́ẹ̀ ni wọ́n náà ń lọ fún ìsinmi ráńpẹ́ so kò sí ọ̀nà méjì àbùjá méjì láàrin ọlọ́run ọ̀gbà gbọ́dọ̀ Yorùbá ṣe pa ẹ̀pọ̀ ń lọ fún ìsinmi ráńpẹ́ o ẹ jẹ́ àṣe sùúrù nígbà àwọn tí ó bá tó àsìkò àti sùn ìdí ó là ká mọ̀ tutukutu káàkiri àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ó ti díẹ̀ káàtó gbígbà pàǹbara ẹni ló kọjẹ́ òní o lọ́dọ̀ tèmi bí ìyapa ń bara ẹni ló kọjẹ́ òní ẹ jẹ́ ká jìnnà sí pátápátá àwọn olóṣèlú tó bá dàbẹ̀ ni pé àwọn náà bá ń sá káàkiri a bá ń ta kọ́sọ́ àjọyọ̀ pé ọwọ́ wa ò mọ́ nínú ẹgbẹ́ tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò pé ẹgbẹ́ tó wà ń ta onìkan ló lè dáàbò bò wá eléyìí ó kù díẹ̀ káàtó wọ́n lẹ́ni tó ta fàsókè tó yídó borí bí ọba ayé ò rí ọba aláwòrán ńkọ́ ọ̀run tó ń wò torí pé ká sì tún máa rọ ìjọba tó wà lóde lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ara àwọn kókó ẹlẹ́ga mẹ́fà tí wọ́n fi ṣe ìpolongo ni pé àwọn ò rí pé àwọn gbógun ti ìwà àjẹbánu lórílẹ̀ wa Nàìjíríà a sì dúpẹ́ pé bẹ́ẹ̀ ṣe débẹ̀ wọ́n ti ń ṣe àmọ́ mo máa ń sọ nǹkan kan pé tabaníkà pé wọ́n fẹ́ gbógun ti ìwà àjẹbàjẹ́ ní ìwà àtiwà àjẹbánu kò ṣeé ṣe ká sọ pé à ń gbógun ti ìwà àjẹbàjẹ́ ìwà àjẹbánu pẹ̀lú àjẹbánu. àfi kí. we should not be fighting corruption with corruption. ká mọ̀ sọ pé àwọn kan ni wọ́n wà ń bẹ̀ ẹni tó ní kókó máa gbógun ti gan sóhun gan corrupt. àbí ká mọ̀ sọ pé dáa torí pé àwọn èèyàn mi nìkan
ẹ̀fín lẹ̀ ká máa dáàbò bò wọ́n ká máa dáàbò bò wọ́n. báwọn míì jà. ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí pé wọ́n fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà Babachir David Lawal nígbà tó ààrẹ náà tún kọ lẹ́tà sílé ìgbìmọ̀ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tiẹ̀ ní pé kí bàbá náà ṣe gàyà díẹ̀ náà kí wọ́n fi ṣe ìwádìí ọ̀rọ̀ ọ̀hún tí ajé rẹ̀ ò bá sí mọ́ bàbá lórí wọ́n lè padà sórí àlééfà ṣùgbọ́n táàjé rẹ̀ bá sí mọ́ bàbá lórí kí bàbá lọ jọ rọ́kúnlé ṣùgbọ́n ó yáyà lẹ́nu pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní pé àwọn gangan àwọn sì fẹ́ ní ààyè tó wà wọn. láàyè tó wà yẹn irú nǹkan wọ̀nyí ó kù díẹ̀ káàtó tí wọ́n bá sọ pé ẹni báyìí ó ṣe báyìí inú mi dùn pé ààrẹ tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba orílẹ̀-èdè inú ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ náà sì ló wà tá a bá lè máa ṣe irú nǹkan wọ̀nyí eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ mi pé ó dá pé ìjọba tó wà lóde yìí eléyìí kò gba gbẹ̀rẹ́ o ìjọba tó wà lóde yìí kò gba gbẹ̀rẹ́ ẹni tó wà nínú ẹgbẹ́ rẹ̀ gan òun ló ṣe bó tó àti bó ṣe yẹ bó wà ní tiwa láti ló jẹ́ eléyìí ò ní fún àwọn tí wọ́n wò pé ó dàbí ẹni pé inú ẹgbẹ́ yìí ó dàbí pé ibẹ̀ lọ́lọ́run wà ní ìsìn ẹ jẹ́ kí èmi náà takọ́sọ́ bẹ̀ àwọn míì gan òtítọ́ torí ní tí wọ́n fẹ́ jẹ nídìí ẹ̀ níbi àmọ́ torí pé kí wọ́n lè dáàbò bò wọ́n ààbò wà fún wọn bá sọ pé gbẹ̀yìn òtún wá gbàbẹ̀ lọ́mọ́ wọ́n tún bọ́ sínú ẹgbẹ́ mi irú nǹkan wọ̀nyí ó kù díẹ̀ káàtó kò sì dára ní orílẹ̀-èdè olómìnira ní àsìkò ìṣèjọba àwa ara wa kò dára ó kù díẹ̀ káàtó. bá a ṣe ń sọ eléyìí náà la tún ní ká gbéyẹ̀wò nípa àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwọn ilé ìgbìmọ̀ aṣòfin bẹ́ẹ̀ ní káàkiri pàápàá jùlọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ àwọn ìfọwọ́sowọ́pọ̀ àti àwọn ìṣèdí ní ìpínyà àbí ìyàtọ̀ tó gbọdọ̀ wà láàrin ilé ìgbìmọ̀ aṣòfin àti iléeṣẹ́ bóyá ààrẹ àbí gómìnà pàápàá jùlọ ohun tá à ń rí lórílẹ̀-èdè Nàìjíríà tó pọ̀ jù ni pé kí ìfọwọ́sowọ́pọ̀ tó pọ̀ jù tó ti gúnmọ́ jù kó wà láàrin ilé ìgbìmọ̀ aṣòfin àti iléeṣẹ́ gómìnà àbí iléeṣẹ́ ààrẹ torí pé bóyá torí pọ́njọ́ ọmọ ẹgbẹ́ kan náà ló pọ̀ jù ní tàbí kan tó fi wà fún ni pé káwọn kìíní kan lè jẹ́ ní tí ilé-ìbò pè ní check and balance. ṣé ó ń ṣẹlẹ̀ gan. mi tí ì rí yún lórílẹ̀-èdè Nàìjíríà tí ìbá ṣe pé bóyá àwọn kùdìẹ̀kudiẹ kan tó dé bá bí wọ́n ṣe yan ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ló tún jẹ́ kí a tún rí ohun tó jọ báwọn ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ṣùgbọ́n àwọn onígbàgbé pé láyé bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ a lò tó bíi senate president bíi 3 àbí 4 ó yẹ pé mọ́ ti yọ eléyìí náà. bó sì ṣe yẹ kó máa wà gangan ó ti ń pè ní democracy gangan ni. check and balance gbọ́dọ̀ máa wà bóyá the executive ni o legislature ni àti the judiciary gbogbo wọn pátá náà gbọ́dọ̀ máa níyàtọ̀ tó wà láàrin wọn kán máa fi ṣe check and balance bí ààrẹ ò bá ṣe dáadáa kí ilé ìgbìmọ̀ aṣòfin kan fáyà ààrẹ bí ààrẹ wọ́n bá gbé ààrẹ lọ àbí wọ́n gbé ẹnìkan lọ sí ilé ìgbìmọ̀ ilé ẹjọ́ kí adájọ́ ó dájọ́ pé bọ́rọ̀ ìṣèrí ni gbogbo àwọn tí ẹ̀ka ẹlẹ́gàǹgà ìjọba gbogbo ohun tó wà fún rẹ̀ iye pé bóyá kàkàn wá wà pé ó dáa o torí pàwọn náà la yan Chief Justice of Nigeria àwa náà la ní Senate President àwa náà la Attorney General ó wá jẹ́ pé dandawi olóko ògbówó ni wọ́n bá ti ṣe kó dáa bẹ́ẹ̀ náà ni wọ́n bá ṣe kó kó dáa káàtó kò sẹ́ni tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ pé ó ń ṣẹlẹ̀ wọ́n gbé bọ́jẹ̀tì lọ síbi àgbè ilé ìgbìmọ̀ aṣòfin míì níjọ́ kejì wọ́n ti buwọ́lù òyìn bẹ́ẹ̀ ni tó sì jẹ́ pé ó yẹ kán yẹ̀wò fínífíní láyé àwọn ìṣèjọba kan tí wọ́n tẹ̀ ti ṣe ní orílẹ̀-èdè yìí tí gbogbo ẹ̀ tí wàá di polúkúmuṣu bí àsìkò yìí bí wọ́n bá gbé bọ́jẹ̀tì lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin yálà aṣòfin àgbà ni àbí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ àbí tí aṣòfin kékeré ẹ̀ríkẹ́ wọ́n wò dáadáa. bẹ́ẹ̀ni wọ́n tún láǹfààní àti pé àwọn tó jẹ́ expert àtàwọn iléeṣẹ́ ìjọba kọ̀ọ̀kan pé ministry báyìí wà lọ́jọ́ báyìí ṣé n tẹ́ ẹ̀kọ́ ránṣẹ́ ṣe bẹ́ẹ̀ lórí kí ni ìdí tó fi jẹ́ pé iye báyìí lẹ máa lò láti fi ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe àmọ́rú ẹ̀ báyìí kò sí mọ́ báyìí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. ara lọmọ pírẹsẹńtà ẹ̀yin èèyàn mi nínú ilé gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa wò máwòrán Orísun lọ́wọ́lọ́wọ́ báyìí Lagbo Oselu ètò ní Lagbo Oselu lásìkò tá a wà yìí á tún ṣe gàyà díẹ̀ náà tá a bá padà dé Lagbo Oselu yóò mọ tẹ̀síwájú ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀. ẹ káàbọ̀ padà ètò yín ètò wa Lagbo Oselu ó ń tẹ̀síwájú lórí móhùnmáwòrán Orísun ibẹ̀ náà la wà tá a ti ń kàn sí ṣé ń bá wa fọkàn bá ogun tá a ti ń gbé ẹ̀wò lórí ètò ìlú ẹ mọ̀ pé lórí ètò Lagbo Oselu ohun tí ó ṣe wá láǹfààní òun la máa ń gbé ẹ̀wò ní gbogbo ìgbà àti nílé iṣẹ́ Orísun lápapọ̀ ohun tá à ń gbé ẹ̀wò lénìí ó ní í ṣe pẹ̀lú bí àwọn kan ṣe ń takọ́sọ́ láti inú ẹgbẹ́ kan bọ́ sí mi àti gbogbo bí ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà àwa wà níbi pé ṣé ẹlẹ́yàmẹ̀yà
kò mọ sí láàrin pé àwọn aṣòfin wa àti iléeṣẹ́ ààrẹ àbí iléeṣẹ́ gómìnà ìyẹn nìkan tá à ń gbé ẹ̀wò ní abala tá a wà yìí. tábà nígbàgbé láìpẹ́ yìí náà ó ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà fi ìwé sọwọ́ sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà pé láti fi òòlù ẹni tó jẹ́ adelé àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àtàwọn tó bá lówó ìlú ń pọ́npọ́n nílẹ̀ wa Nàìjíríà ìyẹn Ibrahim Magu àmọ́ tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà kọ̀ pé ó dàbí ẹni pé kò tí ì tásìkò torí àwọn nǹkan kan táwọn ní àmọ́ sí ìyàlẹ́nu nígbà tí ààrẹ náà tún wá wò ó tí ó tún fún ní kó fowó kọ ẹlòmíràn ránṣẹ́ ààrẹ náà tún fi ó kọ ẹni yìí ó tún fi ránṣẹ́ padà ṣé ẹ rò wípé lórí ọ̀rọ̀ yìí kí ni nǹkan tó ní sọ sí. ara lọmọ ń tèmi rí ọ̀nà méjì ojú méjì mo fi wò ó. alákọ̀ọ́kọ́ alágbẹ̀dẹ tí ń lurin lójú kan àmì lórí o àmì ló wà ń bẹ̀. ìyẹn túmọ̀ sí pé ó ní nǹkan kan tí ààrẹ fẹ́ mú jáde látara arákùnrin yìí. ṣùgbọ́n nínú tábàwò láwọn ìgbà kan sẹ́yìn arákùnrin Magu yìí òun náà wà ní àjọ EFCC wọ́n fìgbà kan ní pé kó lọ sinmi ńlé díẹ̀ náà torí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nínú àjọ yẹn ṣùgbọ́n nígbà tí Ibrahim Lamode tó tún padà dé sájọ EFCC ó tún ní kí àwé arákùnrin yìí máa bọ̀ ń gbóhùn nílò rẹ̀ láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú òun ṣùgbọ́n a tún gbọ́ pé àwọn ẹjọ́ ńláńlá kan tó jẹ́ pé case file ẹ̀ ọwọ́ arákùnrin ló wà òun ló sì máa ń handle àwọn ohun tó jọ bẹ́ẹ̀ ó jẹ́ kí àwọn kan mọ̀ wò pé àwọn ò ní jó débẹ̀ o torí pé ó sapá kan jà mọ́ gbogbo àwọn tó wà lọ́wọ́ rẹ̀ àṣírí ńlá ni bí àṣẹ ilé ìbò ojú kìíní tí mo fi wò nù. ojú kejì tẹ́mi fi wò rèé nígbà tí ó délé ilé ìgbìmọ̀ aṣòfin tí ọ̀rọ̀ rẹ̀ délé ìgbìmọ̀ aṣòfin àwọn wọ́n rán àjọ SSS wọ́n láwọn lọ ṣèwádìí nípa rẹ̀ wọ́n ní àwọn nǹkan kan wà tí bàbá yìí ṣe tó jẹ́ pé kò ní jẹ́ kí ilé ìgbìmọ̀ aṣòfin ó lè confam ẹ̀ kán lè sọ pé àwọn bù fọwọ́ sí i. wọ́n ní alákọ̀ọ́kọ́ wọ́n ní bàbá yìí gbélé tó jẹ́ pé ó kọjá iye owó oṣù rẹ̀ wọ́n ní 40 million naira ní. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé wọ́n tó bá àwọn ọ̀rọ̀ àwọn case file kan wọ́n lọ bá nínú ilé bàbá yìí wọ́n ní àtòrí àwọn ìdí yìí àwọn ò ní lè ṣe kíni àwọn ò ní lè fọwọ́ sí pé kí wọ́n yàn gẹ́gẹ́ bí alága àjọ EFCC ọdún méjèèjì òun náà ló ṣe kíni ló ní ìtumọ̀ torí pé tabaníkà wò ó ǹjẹ́ àwọn táwọn aṣòfin sọ ǹjẹ́ òun náà nítumọ̀ tabatúníkà wò náà ǹjẹ́ arákùnrin yìí ṣé lóòótọ́ àwọn àṣírí kan ló wà lọ́wọ́ rẹ̀ tó fi lè wọ́ọ̀dì àwọn gómìnà ẹ mọ̀ pé ilé ìgbìmọ̀ aṣòfin tá à ń sọ yìí àwọn gómìnà tó ti fẹ̀yìntì tó ti ṣèjọba wọn wà ń bẹ̀ torí èmi gan mo wọ ọ̀rọ̀ yẹn pé ó má ṣe pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin wò pé ọkùnrin yìí bá a bá lè fòǹtẹ̀lù tó di alága yányán ẹgbẹ́ àjọ EFCC bá a bá ti kúrò ní ipò gẹ́gẹ́ bí aṣòfin àgbà ọkùnrin yìí kó kan immunity ò kọ́fà wọn àbí immunity ò kọ́fà wọn ó lè wọ́ọ̀dì wọn ọkùnrin ni ó wádìí wa ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin Senator Bukola Saraki wọ́n wọ́ lọ́rọ̀ tribunal code of conduct CCB. ta ló kọjá òfin kó sáà tó kọjá òfin nù. ta ló kọjá òfin. so wọ́n sì wò pé àwé yìí bí alákàn ni ó sì mọ̀ híá. yóò mọ̀ híá wọn ni kóbó bí ẹni hègbé. ṣùgbọ́n ta tún wò ni pé àwọn náà tún rí sọ wípé èmi rò pé gẹ́gẹ́ bí ẹni tó dirú ipò yẹn mú bóyá lè ṣe ààrẹ tàbí Federal Capital Territory Development kìíní àwọn olóyè kan ṣe ètò iléègbé fún tàbí kájọ EFCC gan kó ṣètò iléègbé fún kì í ṣe pé bóyá rú bàbá yẹn ló yẹ kó lọ rẹ́ǹtì ilé fúnra rẹ̀ tó fi wá di pé bóyá àwọn kan tiẹ̀ ní pé ẹnìkan ló gba léèm fún èmi ní iṣẹ́ wo ni ń ṣe fúnrú ẹni yẹn tẹ́ni òun fi ń san 40 million naira lọ́dọọdún gẹ́gẹ́ bí owó ilé. ṣé ní èrò tiẹ̀ tó wá ń gbìyànjú àti sọ ni pé bàbá ní ká wò dáadáa ó yẹ kí wọ́n wádìí Magu kó tó pé wọ́n fún tẹ̀lú. ìwádìí náà ló wá fi hàn ló fi àwọn àṣírí hàn pé ọ̀rọ̀ irí báyìí ọ̀rọ̀ irí báyìí ṣùgbọ́n iléeṣẹ́ ààrẹ ní pé láò òun náà làwọn fẹ́ lò. ẹja máa sọ pé ó dáa kẹ́yìn ó máa sọ òtítọ́ ààrẹ tó ń sọ pé dandan ẹni báyìí ni mo fẹ́ lò ààrẹ ti ní ìgbàgbọ́ kíkún nínú arákùnrin yìí ó ní ohun tí àwa bá dẹ̀ gbọ́ lórí ètò Lagbo Oselu àtòun tá a bá rí tó ń lọ òun làwa máa sọ bá a bá rí nǹkan kan tá a fi tọrọ lẹ kọ́bọ̀ lójú lórí ètò yìí a jẹ́ pé àwa gan àti ń ṣe àbòsí lórí ètò yìí ìdí nìyí aṣojú mẹ̀kúnnù òun làwa jẹ́ torí ọ̀kan lára yín òní wa yín sì lẹ́rán wa ń ṣẹ́ lọ́jà wà lórí ètò Lagbo Oselu ó ti sáà yìí àmọ́ Ahmad fàsìkò yìí máa rọ ìjọba àti àwọn tá a bá jẹ́ aṣòfin ọ̀pọ̀lọpọ̀ aṣòfin tẹ̀lú jẹ́ pé gbogbo nǹkan tó bá ti dá kò fẹ́
tó wá gbọ́ pé nìkan báyìí olóòótọ́ ni ẹni yóò sì takò ẹ wo arúgbó nǹkan tó ń ṣẹlẹ̀ gan nílé ìgbìmọ̀ asòfin bá ti pé nìkan ó bá ti pé ó bá fẹ́ mọ wádìí fẹ́ mọ tó àṣírí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí ẹni tó jẹ́ chairman house committee on appropriation tẹ́lẹ̀ ìyẹn Abdulmumin Jibrin ṣàgbọ́n kankan pọ́n mọ́ ń parẹ̀ nígbà rí pé ìyẹn fẹ́ mọ wádìí àwọn tó yẹ kó mọ wádìí ó fẹ̀sùn kan tó jẹ́ agbẹnusọ ìyẹn speaker house of rep Yakubu Dogara abẹnugan ó fẹ̀sùn kan ẹni tó jẹ́ deputy speaker Lásùn Yusuf ó fẹ̀nù kan àwọn jàǹkànjàǹkàn nílé ìgbìmọ̀ asòfin aṣojúṣòfin àgbà eléyìí ló fà á tí wọ́n fi rọ̀ lóye o. wọ́n ní kí bàbá lọ wọ́n ní kó lọ rọ́kún lé ní fúngbà dí àgbọ̀n kankan mọ́ nípa rẹ̀ só yẹ kírù nǹkan wọ̀nyí máa ṣẹlẹ̀. ohun tó ṣe pàtàkì tó ṣe kókó ni pé gbogbo ipòkípò tẹ́dà bá wà àdánwò ni o ẹ̀jẹ̀ àlóore torí pé ọ̀la ó sọ ohun tí a bá fi òní pété o bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa tà sí bí gbogbo wọn pátápátá náà ni ó kẹsàn ẹ mọ̀jà gbàgbé àti ìwé kìíní àti ìwé kejì àti Kùránì àti Bíbélì ló sọ pé a ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọdọ́mọ bẹ́ẹ̀ ni títí Bíbélì tiẹ̀ nítorí ìdéràn kẹwàá ni ìran kẹwàá ni so gbogbo eléyìí ló fi ṣe kókó kó ṣe pàtàkì kí gbogbo aṣẹ́kíni ká gbìyànjú ká mọ̀ ṣe dáadáa ta ló jẹ́ pera rẹ̀ lọ́mọ Fáráò àbí ta ni ó pera rẹ̀ lọ́mọ Ṣètánì àbí ọlọ́mọ sí alọ́mọ èṣù ó kọ́ wo gangan làwa fẹ́ filẹ̀ fáwọn ọmọ wa tó fi jẹ́ pé ọjọ́ iwájú tiwọn gan kò ní di tí yóò wà mẹ́hẹ̀ díẹ̀. lórí tó tiẹ̀ sọ yẹn ẹ jẹ́ ká wò báyìí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ à ń sọ nípa rẹ̀ dòní ohun tó ṣe é lẹ̀ à ń sọ nípa rẹ̀ dòní ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú gan wọ́n sọ nípa rẹ̀ ẹni tí ọ̀pọ̀lọpọ̀ gan dáwó lọ́wọ́ Awólọ́wọ̀ gan àti àìfẹ́ àmọ́ ojúlówó ọmọ Awólọ́wọ̀ àwọn ọmọ Awólọ́wọ̀ rèé ìpàṣẹ Awólọ́wọ̀ làwọn ń tó àfẹ́ mójúlówó ọmọ Awólọ́wọ̀ àmọ́ táwọn gbìyànjú àti sọ ni pé bàbá yìí ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ó jẹ́ 13 nígbà tí bàbá yìí tó wà láyé ìdí nìyí tí wọ́n fi ń sọ dáadáa nípa bàbá yìí ẹ wá jẹ́ ká bira wa lérè ẹ̀yin gẹ́gẹ́ bí olóṣèlú ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tá a dìbò yàn kí ni wọ́n sọ nígbà táyìn náà ò bá sí nípò mọ́ ṣé a lè máa sọ pé ọmọ lágbájá náà làwa náà ṣe nígbà tí lágbájá wà ń pò nǹkan tó ṣe fún àwọn aráàlú rèé arádẹ̀lú mo tẹ́ fẹ́ lè sọ pé lẹ́nu lọ́lọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tí wọ́n ń kúrò ń pò wọn ò fẹ́ fara re lọ olójú gómìnà tí ó kúrò ń pò nípínlẹ̀ rẹ̀ tí wọ́n wà máa yìn lẹ́yìn ìgbà tó bá lọ tán. lẹ́yìn ìgbà tó bá kúrò tán àfi kán máa ṣe sí ọ̀rẹ́. àfi kán máa ṣe sí ọ̀rẹ́. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú wọ́n ní pé kò sí nǹkan tẹ́yẹ àwọn adarí gan máa ṣe ń gbà mí ti máa ń tẹ̀ wá lọ́rùn àmọ́ jẹ́ àgbìyànjú ká tiẹ̀ ṣe dáadáa kí wọ́n ti ẹ̀yìn wá gbogbo lè satisfy everybody àmọ́ kí àwọn díẹ̀ tiẹ̀ lè sọ nípa tiwa pé a ṣe dáadáa. kí àwọn díẹ̀ àtàwọn púpọ̀ kí wọ́n lè sọ nípa tiwa pé a ṣe dáadáa eléyìí ló ṣe pàtàkì jù torí àtẹ̀sìkíní àtẹ̀sìkejì àti kẹta gan ló sọ pé tí dáadáa rẹ tó bá ti tẹ̀sùn wọn ju iṣẹ́ aburú lọ wọn nírú ẹni bẹ́ẹ̀ yóò ṣe kíni yóò rọrùn rere wọ̀ ẹni táburú rẹ̀ bá ń tẹ̀sùn wọn ju dáadáa rẹ̀ ńkọ́ òun náà lọ ìdàkejì. ká sọ pé ẹ ti wá darọ́ wá sí lórí ètò Lagbo Oselu. mo ti ń rọ torí pé a fẹ́ kí gbogbo wọn kan ṣe dáadáa. ìyá máa dágbére. gbogbo àwọn aráalé ẹ jẹ́ káwa náà ṣe dáadáa torí pé a nípa tiwa láti kó bẹ́ẹ̀ ni báyìí ètò ìdìbò tún ń bọ̀ lọ́nà ẹ jẹ́ á mọ̀ wo bí gbogbo ẹ ṣe ń lọ ẹ mọ̀ jà gbowó ká tó dìbò gbogbo ilé Ọlọ́run ọba yóò ràn wá lọ́wọ́ yóò sì bá wa ṣe o gbogbo ẹ̀yin olóṣèlú pátá bóyá ẹ̀yin ṣe ìwò lẹ́ ń ṣe ládùúgbò yín bóyá campaign ni àbí bóyá ẹ fẹ́ ká wá ṣe interview fún alága yín ni abẹ́yìn gangan fẹ́ bá wa sọ̀rọ̀ nípa àwọn tí ẹ̀ ń ṣe abẹ́fẹ́ já àlejò wa lórí ètò bẹ́ẹ̀ ni ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ó fi síta ká tó lọ ṣùgbọ́n mo ló níyàn ṣe o ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ náà gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ bá fẹ́ kàn sẹ́mi ọmọ yín Adéjìrè ọmọ Adéoye ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08148142929 08148142929 tó bá ṣe orí WhatsApp ní 08179185111 08179185111 lórí Facebook Adéoye Jamiu Tolúwalọ́pẹ́ lórí Twitter Prince Adéjìrè AD tó bá ṣe orí Instagram ní ẹ lọ sí Ọ̀túnba on Orisun TV títí tọ̀sẹ̀ tó ń bọ̀ táwọn tún máa pàdé lórí ètò mo ní ire àti àánú Elédùmarè ni ó mọ tẹ̀lé gbogbo wa lọ́jọ́ ayé wa gbogbo ire o. lápá àtọ̀dọ̀ tèmi jẹ́ kí mi náà máa dágbére fún yín lórí ètò Lagbo Oselu fún ti sáà yìí torí pé wọ́n ní kì í dùn púpọ̀ ṣókí báyìí òun lọbẹ̀ oge wọ́n sì ní pé bàbá ní pé kíní wọn ni tá a bá mú pé kíní wa ni yóò túbọ̀ mọ́ bàjẹ́ sí náà ẹ jẹ́ ká jọ gbárùkù ti àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí nígbà pé orílẹ̀-èdè Nàìjíríà yóò dá a sì gba òmìnira ní tòótọ́ torí pé ìyàtọ̀ wà
nínú òmìnira àtòmìnira àti òmìnira ní tòótọ́. Orílẹ̀-èdè Nàìjíríà yóò gbọ́ òmìnira ní tòótọ́ láìpẹ́ láì jìnà. Ìbí mo fẹ́ yìí ṣe lọ lórí ètò Lagbo Oselu fún ti sáà yẹmí lọ lúwo ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ ọmọlúàbí. A tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ibrahim Ganiyu lórúkọ mi o, ara lọ́mọ pírẹsẹ́ńtà. Ẹ lè kàn sí mi lórí nọ́mbà yìí bẹ́ẹ̀ bá nìkan tẹ́ ẹ fẹ́ bá mi sọ 08060980071 08060980071 tó bá dẹ̀ jẹ́ lórí Facebook ara lọ́mọ pírẹsẹ́ńtà ní kẹ́ ẹ wá kàn. Tíjọ́ ọjọ́ mẹ́jọ tá a máa pàdé ni mo sọ fún yín pé mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ́ olódodo, olótìtọ́ àtẹni tó ṣe é fọkàn tán kí Ọlọ́run kó ràn mí lọ́wọ́. Ó dìgbà.